Aji assalamu alaikum tilẹ̀. Alaikum salam herama. Mo rí pé pẹ̀lú múra wa lálẹ́. Àmọ́ àwọn tí mo sọ pé ọmọ mùsùlùmí ni wọ́n ìmúra mùsùlùmí ni. Àmọ́ àwọn tí mo sọ pé ní àgbọn tán tó sórí kò ń ṣe àṣà Yorùbá. Ó yẹ kán gbé àṣà Yorùbá sórí ni. Bọ̀ ẹ̀yin tẹ́ wò lálẹ́ mọ̀ pé tuntun lẹ fi wọ̀. Báwo lẹ ṣe feel genuinely? Mo feel good ṣe ti luxury night tó wà ńbẹ̀ lálẹ́ yìí. Òun ló yẹ kí mi múra báyìí. Luxury night tí mo gbọ́ yín gangan. Ó túmọ̀ sí pé gbogbo ilé kò ń ṣe àṣà ẹwà ni. Bẹ́ẹ̀ni. Ẹni bá lówó ẹ̀kọ́ rà á. Bẹ́ẹ̀ni o. Kí wàá lè fẹ́ sọ fún ATM tó kó program yìí jọ? Ṣẹ́rí program yìí mo máa gbà wọ́n ní ìyànjú pé kán máa ṣe lọ́dọọdún torí tí ọba ṣe ó máa dùn èmi personally o kán máa ṣe mo love láti máa wá. Ó yẹ kí ẹni tó kó nǹkan báyìí jọ tó lówó ike kọ́nà fi kó jọ o owó ike ẹ̀yin tẹ́ ẹ wá gan ẹ̀mọ tẹ́ ẹ ti ná lórí gbogbo ẹ̀ lè jọra wọn. Zí o owó ta ná pọ̀ téèmù ibẹ̀ láti ọ̀dà gbogbo ilé èmi àti zenu mara kò easy rárá ṣẹ́rí gbogbo ṣú ẹ̀dẹ̀ luxury ló ń kọ́ náà ni kò easy o. Ọlọ́run á máa kún wọn lọ́wọ́ Ọlọ́run ní fún wọn láṣẹ Ibrahim láṣẹ Tijani. Thank you so much. I'm happy to have you tonight. Enjoy night here to the fullest o. Ẹ rántí mọ́kànlá lé o.